بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. bẹ́ẹ̀ bá ṣẹ̀tọ́ ọmọ lọ́kùnrin àfikún sọ ìyàwó tí ó fẹ́ bẹ́ẹ̀ bá ṣẹ̀tọ́ ọmọ lóbìnrin àfikún sọ ọkọ tí ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lè ṣìyàwó fẹ́ ó ti ṣe ọmọ bí ọ̀sọ́yàwó ọ̀sọ́ ntọ́lọ̀ ní aṣọ lára obìnrin ọ̀sọ́ tá nábì pé wọn alákèésí rẹ̀ lára obìnrin ọ̀tọ̀ ní tọ́ ń sọ bọ́ bẹ́ẹ̀ ti lè gbé wọlé yìí tí ọmọ bí fún ọmọkọ́mọ náà ní ọmọ bí lóde wọn kó papọ̀ mọ́sọ́dìmọ̀ kan lára àdìsí ànábì àti ayé alukurani pé. hukukul waladi alal walidayni. ẹ̀tọ́ tóní lárúbáwá ó ní bí wọ́n ti máa ń gbé ọ̀rọ̀ wọn wá èèyàn sì gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ bí lárúbáwá ti máa ń sọ. ẹ̀tọ́ tí àwọn òǹbí ó ṣe fún ọmọ tọmọ ọgbà lọ́dọ̀ àwọn òǹbí rẹ̀. makisumatun ila kisami salasati. ó pín ila akisami salasati ó pín sí mẹ́ta. hukukun qabila zawaji. àwọn ẹ̀tọ́ kan mẹ́ èèyàn gbọ́dọ̀ pín ẹ̀tọ́ ọ̀hún síwájú kẹ́ ẹ tó fẹ́ra yín wọlé. lára rẹ̀ làwọn àfáà ti gbé ọ̀rọ̀ kan kalẹ̀ ìbéèrè ni wọ́n sì béèrè yín àyẹn dáhùn fẹ́rẹ́fẹ́ a sì wá obìnrin tí ó dáhùn á wá ọkùnrin tí ó dáhùn àti wà ní kíláàsì báyìí. ìbéèrè náà ni pé fífẹ́ ló dáa kó ṣáájú ìfẹ́ ni àbí ìfẹ́ ló dáa kó ṣáájú fífẹ́. fífẹ́ ló dáa kó ṣáájú ìfẹ́ ni àbí ìfẹ́ ló dáa kó ṣáájú fífẹ́. a nídìí ọkùnrin bọ́yá yọ̀kan a nídìí obìnrin bọ́yá yọ̀kan ẹ̀yin náà wá sí wáàsí àjọṣe ni wáàsí eléyìí inú àwẹ̀ la wà. hukukun qabila zawaji. fífẹ́ ló dáa kó ṣáájú ìfẹ́ ni àbí ìfẹ́ ló dáa kó ṣáájú fífẹ́. bisimilayi sáré ẹni tí ó dáhùn bá mi. tẹ ìwọ̀n alẹ́ sí tẹ bá wa sanu mi àwọn àgbà kínní ọlọ́run járe yín pẹ́ ọ̀dà bisimilayi ni. tọ́ adúpẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bí ìbéèrè àwọn aṣáájú wa èmi gbà lérò wípé ìfẹ́ ló ṣáájú ló yẹ kó ṣáájú fífẹ́ torí pé obìnrin rọkùnrin ọkùnrin róbìn ìfẹ́ ní ọ̀kọ̀ọ̀kan mú ká sọ pé mo fẹ́ fẹ́ ọ nítorí yẹ kó ṣáájú ní ìfẹ́. ẹ bá ń pariwo pọ́lọ́ ń tóbi. Allahu akbar. bàbá ní ìfẹ́ ló dáa kó ṣáájú fífẹ́ gbogbo àtàbà faramọ́ ẹ sọ pé Allahu akbar. Allahu akbar. ẹ̀rí àwọn tí ọ̀fẹ́ kan ṣe tẹ́lẹ̀ náà wọ́n ti gbà wálẹ̀ náà Allahu akbar. ọ̀dà sáròbìnrin tí ó dá sí nínú ẹ̀yìn ìyá wa ìfẹ́ ló dáa ìfẹ́ ni ó dáa kó ṣáájú fífẹ́. hukukun qabila zawaji. kí n tó dájú ẹ̀ kí ni wọ́n ń pè ní ìfẹ́ kí ni wọ́n ń pè ní fífẹ́. tí ìfẹ́ báyìí lè ṣáájú fífẹ́ wọ́n kóra wọn kàn yín ni. torí wà á yẹnu rídọ̀ àǹkulẹ̀ àyèbìn kẹ̀líìlà. àwọn tó yẹ kí wọ́n sọ láàrin ara wọn kí wọ́n tó gbéra wọn wọlé wọn ò ní sọ. bẹ́ẹ̀ ni tí ọkùnrin àtobìnrin bá wọlé tán ìfẹ́ máa ń rìdíùsì ní kéga sókè ọmọ ní máa ń padà amúfẹ́ dúró pé ìbá kọ́ ọ lẹ̀ tí ì bá ṣe tàwọn ọmọ rẹ òun náà ni ìbá ti lọ tí ì bá ṣe tàwọn ọmọ tí mo jòkó tì àwọn bàbá wa gbà o. hukukun qabila zawaji. èèyàn gbọ́dọ̀ sọ ohun tí ó fẹ́ ọ gbọ́dọ̀ wo ohun tó fẹ́ dáadáa kó tó fẹ́. ọkùnrin kan rí obìnrin kan tí ń lọ lọ́wọ́ sáré lọ bá nàbì níbi tá nàbì jókòó sí. obìnrin tí ń bẹ lérí ẹsìn yẹn nàbì dákun ó wù mí ànábì ní lọ tún wò dáadáa. torí tí ìfẹ́ bẹ́ẹ̀ ti lè ṣáájú ọ fara mọ́ ọkọ rẹ láti tapọ̀ láhùn bẹ́ẹ̀ ni ahùn ò sì gbé ọ. ìwọ náà faramayàwó rẹ tọ́lẹ́kẹ̀ èébú o báyàwó rẹ ìyàwó tó fẹ́ fẹ́ ọba níbi títí ń bú ya rẹ títí ń bú bàbá rẹ ìfẹ́ sì ti wà lẹ́mìí rẹ ọmọ wò pé àwa solution ṣe sí i ṣebí ìsì mi yàsìn kan bẹ ṣebí ìsì mi gbogbo tí ìsì mi ò ní dá lára lọ́mọ tì mọ́ ìsì mi lọ́rùn. bó
tó bá wọlé ìjọ tí máa ń búyà rẹ lọ́mọ wa kanra bẹ́ẹ̀ ni ìfẹ́ ló ti wọnú ọkàn rẹ ní ojú orí ntọ́ yẹ kó rí mọ́ gbogbo ẹni tá a bá fẹ́ dáadáa ṣẹ̀rí àní wòófin